gbọ́ káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹkúndẹ́dà skúlù ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ìròyìn káyé gbọ́ ni mo mú wá sí ti gbọ́ yín láti kàn ní Jíkí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Obìnrin kan ní ìpínlẹ̀ Delta ti rí ọmọ rẹ̀ sómi. Àwọn ọlọ́pàá ní olú ìlú ilẹ̀ wa ti mú àwọn afurasí méjì fún ẹ̀sùn ìfọmọṣòwò lọ́nà tí kò tọ́. Wọ́n dóòlà àwọn márùn-ún. Wọ́n ti mú ọkùnrin kan ní ìpínlẹ̀ Anambra lórí ẹ̀sùn pé ó fa ọmọbìnrin rẹ̀ kékeré fún ọkọ. Wọ́n ti mú ayédèrú dókítà kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ikú aláboyún kan. Ó ṣeé ṣe kí àwọn olùgbé tí wọ́n lé kúrò lábẹ́ afárá fojú ba ilé ẹjọ́. Títún tẹ̀síwájú nínú ìròyìn, ẹ jẹ́ kí adé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó arédè pàkó yí bàbá mọ̀gánà, àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV, Jíkí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́, ya àwòrán, so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV, Jíkí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV, Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV, Jíkí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Obìnrin kan ní ìpínlẹ̀ Delta rí ọmọ rẹ̀ sómi. Obìnrin kan ẹni ọdún mẹ́rìnlélógún Sophia Nkọ ni wọ́n ní ó rí ọmọ rẹ̀ ọmọ ọdún kan sínú kànga ní agbègbè Àráyà ní ìjọba ìbílẹ̀ Lesoko South ní ìpínlẹ̀ Delta. Nígbà tí kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Àbánimọ́dá Olúfẹ́mi ń fojú rẹ̀ léde ní ọjọ́bọ̀ Thursday. Olúfẹ́mi ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024 ní àwọn gba ẹ̀sùn náà ní àgọ́ ọlọ́pàá tó wà ní Olè pé afurasí kan tó ń jẹ́ Sophia Nwakọ ẹni ọdún mẹ́rìnlélógún ló sọ ọmọ rẹ̀ ọmọ ọdún kan sínú kànga. Ó ní òkú ọmọ náà ni wọ́n rí nípasẹ̀ àwọn ọmọ tí wọ́n lọ ṣeré ní agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Nígbà tí ìyá ọmọ náà ń ṣe àpàtẹnujẹ́wọ́ fún àwọn ọlọ́pàá, ó ní òun pọkànpọ̀ láti gbẹ̀mí ọmọ náà nítorí òun kò lè pèsè fún un mọ́. Ó ní bàbá ọmọ náà kọ̀ sí òun lọ́rùn tí kò sì sí olùrànlọ́wọ́ fún òun láti lè tọ́jú ọmọ náà. Olúfẹ́mi wá fi kún pé ìwádìí tó lóòrìn ti ń lọ lọ́wọ́. Àwọn ọlọ́pàá ní olú ìlú ilẹ̀ wa ti mú àwọn afurasí méjì fún ẹ̀sùn ìfọmọṣòwò lọ́nà tí kò tọ́. Wọ́n dóòlà àwọn márùn-ún. Ikọ̀ ọlọ́pàá ní olú ìlú ilẹ̀ wa ti mú àwọn afurasí méjì kan, Kalu Dóngóyárò àti Elizabeth Oja, tí wọ́n ń gbìyànjú láti ṣòwò ọmọ ní ọ̀nà tí kò tọ́, tí wọ́n sì gba àwọn ọmọ léńjeléńje márùn-ún tí àwọn afurasí náà ti kó. Nínú ọ̀rọ̀ tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Josephine Adé sọ ní ọjọ́bọ̀ Thursday pé àwọn ikọ̀ yìí ló mú Kulu Dóngóyárò àti Elizabeth Oja ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024 ní aago 8 alẹ́ ní ìkóríta Kagini ní ìlú Àbújá. Àwọn afurasí náà ló ń gbìyànjú láti gbé àwọn ọmọ náà lọ sínú orí ìlú ilẹ̀ wa.
àwọn afurasí náà tí wọ́n jàjàbọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto ní ọwọ́ tẹ̀ ní Àbújá. àwọn ọmọ tí wọ́n dóòlà náà tí ọjọ́ orí wọn kò ju ọdún 6 sí ọdún 12 lọ ni wọ́n ti kó ní àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto lọ́wọ́ láti ṣe ìwádìí lórí wọn àti láti dá wọn padà fún àwọn mọ̀lẹ́bí wọn. wọ́n ti mú ọkùnrin kan ní ìpínlẹ̀ Anambra lórí ẹ̀sùn pé ó fa ọmọbìnrin rẹ̀ kékeré fún ọkọ. ìjọba ìpínlẹ̀ Anambra ti mú ọkùnrin kan Uzochukwu Okoli fún ẹ̀sùn pé ó fa ọmọbìnrin rẹ̀ tí kò tó lọ́kọ fún ọkọ. Okoli ni wọ́n mú lẹ́yìn tí ọmọbìnrin rẹ̀ mú ẹjọ́ lọ sí ọ̀dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ obìnrin àti ìgbáyégbádùn wọn lórí bí bàbá rẹ̀ ṣe fà á fọ́kọ ní tipátipá. èyí ló jáde nínú ọ̀rọ̀ tí akọ̀ròyìn fún kọmíṣánná fún àwọn obìnrin àti ìgbáyégbádùn wọn Chidinma Ikeyo tó sọ nínú èyí tó ti gbẹnusọ fún Ife Obinna ní ọjọ́bọ̀ Thursday. Ikeyo ní ọmọbìnrin náà tí ó ṣẹ̀ṣẹ̀ pé ọmọ ọdún 16 ló sọ fún àjọ náà pé lẹ́yìn ikú ìyá òun ni bàbá òun mú òun padà wá láti ìpínlẹ̀ Edo tí òun ń gbé tí òun lọ sí ilé ìwé. ó tẹ̀síwájú pé bàbá òun kàn ń pa fún òun lákọ̀ọ́kọ́ láti máa gbé pẹ̀lú bàbá ẹni 70 ọdún nígbà tí òun jẹ́ ọmọ ọdún 14 òun sì sá padà sílé bàbá òun kí ó tó wá fa òun fún ọkùnrin kan ẹni ọdún 26 gẹ́gẹ́ bí ọkọ òun. ó ní nínà tí ọkùnrin yìí máa ń nà òun ní gbogbo ìgbà ló mú òun sá kúrò níbẹ̀ pẹ̀lú ọmọ oṣù 9. Okoli tí ó jẹ́ bàbá ọmọ yìí ni àwọn ọlọ́pàá ti mú pẹ̀lú ọkọ tí ó fún ọmọ rẹ̀. Obinna wá ní kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ kí ọmọbìnrin náà lè rí ìdájọ́ òdodo gbà. ó wá rọ àwọn òbí láti máa mú ọ̀rọ̀ àwọn ọmọ wọn ní òkúnkúndùn. wọ́n ti mú ayédèrú dókítà kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ikú aláboyún kan. ọkùnrin kan ẹni ọdún 22 tó kàwé mẹ́wàá Saheed Ọládìtì tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pera rẹ̀ ní akọ́ṣẹ́mọṣẹ́ dókítà oníṣègùn òyìnbó ni wọ́n ti mú ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọwọ́ àjọ ara ẹni làbò ìlú Nigerian Security and Civil Defence Corps lórí ikú obìnrin aláboyún kan ní ìlú Òróró. Ọládìtì ni wọ́n ní ó gbẹ̀bí fún obìnrin náà tí nǹkan sì pakasọ mọ́ lọ́wọ́ tí ó sì gbé orí sí pípàdánù ẹ̀mí obìnrin ọ̀hún. agbẹnusọ fún àjọ NSCDC ti ìpínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní Òṣogbo ní ọjọ́bọ̀ Thursday pé afurasí náà ló ti ṣiṣẹ́ láì ní ìwé àṣẹ ní ilé ìwòsàn kan tó dá sílẹ̀ ní Òróró láti bí ọdún 6 sẹ́yìn tí ó sì ń kọ́ àwọn ènìyàn níṣẹ́ nípa gbígba ẹgbẹ̀rún 5 náírà owó ìkọ́ṣẹ́. nígbà tí adarí àgbà fún àjọ NSCDC dókítà Michael Adaralẹ́wà wá fi ń dá àwọn ènìyàn lójú pé afurasí náà ni yóò fi mọ́ kàtà òfin tí ó sì gba àwọn ènìyàn níyànjú láti máa mọ irú ilé ìwòsàn tí wọ́n bá ń lọ fún ìtọ́jú. ó ṣeé ṣe kí àwọn olùgbé tí wọ́n ní kúrò lábẹ́ afárá fojú ba ilé ẹjọ́. àwọn olùgbé yàrá 16 tó wà lábẹ́ afárá ti Dolphin Estate Ìkòyí ní ìlú Èkó níbi tí àwọn ayálégbé náà ti ń san owó tó tó 250,000 naira ní ọdún kan tí ẹni tó pe ara rẹ̀ ní láńlọ́ọ̀dù sì ń gbowó yìí lọ́wọ́ wọn. ẹni tí ìjọba ìpínlẹ̀ Èkó ní òní pẹ́ tí wọn yóò fi mójú rẹ̀ bá ilé ẹjọ́. agbẹnusọ fún ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti omi ní ìpínlẹ̀ náà Kúnlé Adéṣínà ló fi èyí léde nínú ìtàkùrọ̀sọ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́bọ̀ Thursday. kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti omi Tòkunbọ̀ Wahab ní àwọn 18 ènìyàn ló ń gbé lábẹ́ afárá náà láì bá òfin mu tí àwọn sì mú wọn ní 30 oṣù kẹrin ọdún 2024 láti ọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ náà. kò ní jù báyìí lọ lórí ìròyìn kárígbọ́ fún tètò ní orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ káfíńrẹ́ pàdé o. káyégbọ́ ni ìròyìn. ìròyìn káyégbọ́ ìròyìn káyégbọ́ ìròyìn